kú ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúwaṣeọmọ Àkànjí ẹ káàbọ̀ sórí ètò Ògbọ̀nùtán reality show ẹ mọ̀ ń bá wa bọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé Our Child ibi tá a dé náà ni wọ́n ti láwọn fẹ́ ra ọmọ àkọ́bí ẹ̀ tó bí tóun kò mọ bóyún ẹ̀ ṣe jẹ́ wọ́n láwọn sọ 5 million ọkọ rẹ̀ ló ń dá lọ́kàn lé pé kó má bínú kó má sọ̀rọ̀ wọ́n ti fún ní first payment ó ti fi sákàǹtì ẹ̀ ó ní nọ́mbà tó fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí nọ́mbà tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti ààkẹ́ tó sì mọ̀ kì í sọmọ ìkéré mọ́ 19 go 20 àtòun àtàǹtí wọ́n ti mọ̀ wípé ọkọ àǹtí ń bá alájọṣepọ̀ torí àǹtí ẹ̀ náà tó ṣe bẹ́ẹ̀ ni pé òun ò mọ̀ ọkọ òun lá máa ṣe wọ́n sì nìkan búra torí pé wò pé tọkùnrin mi bá ń bá alájọṣepọ̀ àṣírí máa tú àǹtí Ṣeun ó ní wípé ọjọ́ òbí ẹ má gbàgbé o wípé ìyá rẹ̀ ti pè é pé àbúrò ẹ̀ fẹ́ ṣe wàhẹ́ẹ̀kì kó fún àwọn lówó ó sì dáyé ẹ̀ lóhùn wípé òun ò lówó ṣówó táwọn ọ̀gá àwọn fún un ò tí ì tó ni ọ̀gá rẹ̀ ti sùn ó lóun lálàá pé òun tẹsẹ̀ bọ igá òun tẹsẹ̀ bọ imí ẹjẹ̀ ńlá òun tẹsẹ̀ bọ gbẹ́ wípé ìyá kan wá ń sọ fóun wípé gbogbo ọ̀rọ̀ táwọn ń bò àṣírí yẹn ò bò bẹ́ẹ̀ ni ọmọ yẹn náà dẹ̀ ṣèlérí fún un pé àṣírí ẹ̀ bò kódà ó fẹ́ mọ tọpinpin tó máa mọ kankan pa àkọ́bí tóun kọ́kọ́ bí kí wọ́n sọ fóun wọ́n ní rárá àwọn ò mọ kankan pa ẹ̀ báwọn kan fẹ́ bò láṣìírí ni ọkọ àǹtí ẹ̀ ṣẹ́jú sí i ó sì dákẹ́ ń bẹ̀ ó wọlé lọ ó wà wò wípé ẹ dúró ná ṣé kóun béèrè lọ́wọ́ ọkọ àǹtí òun àbí kóun má béèrè ó wá dákẹ́ kò sọ nǹkan kan ó láǹtí Ṣeun ó ní birthday mi wá ń bọ̀ mo wà nú oyún mo wá fún ọ̀rẹ́ mi ládírẹ́sì kó wá sọ́dọ̀ mi tí n bá fẹ́ jáde lọ sẹ́niwìẹ̀ ọkọ ọ̀gá mi ní ó gbé mi jáde bóyá mo fẹ́ lọ fún antinata ni o àbí mo sọ pé nǹkan kan wù mí jẹ ni o àbẹ́ni tí àwọn náà máa gbé mi jáde mo dẹ̀ máa gàn kó sojú mo máa ṣe gbogbo ẹ̀ṣọ́ wọ́n dẹ̀ máa wine up ní tá a máa fi lọ tá a máa fi dé mọ́tò wọn ní AC àǹtí Ṣeun tinted glass ní mọ́tò wọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó kọjá nǹkan téèyàn ń ronú téèyàn ń sọ àmọ́ ẹ jókòó ẹ fìdílé nǹkan ẹ má gbàgbé pé mo ṣèlérí fún yín pé tí subscribers orí YouTube wá bá wọ 10k mo fẹ́ bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé mi gangan fún yín bóyá àwa máa sọ fún ọdún kan ní tí ì lè sọ torí pé yìnyín mọ ibi tí n ti bẹ̀rẹ̀ ìtàn sí ìgbésí ayé mi sísọ bóyá kì í sọ ìtí mo délé ayé tí mo bá mo ń bọ̀ àwọn ò tí ì dé ó nígbà birthday òun wá pe ọ̀rẹ́ òun yẹn kó wà fún ládírẹ́sì kó ra kéèkì wá kó wá surprise òun mo ní tó bá ti ń bọ̀ kó mẹ́nìkan dání kó má ṣe òun nìkan kó dẹ̀ sọ bí tóun lọ fáwọn èèyàn because ẹrú wọ́kọ̀ àǹtí mi àtàǹtí mi gan bá mi ní ẹ̀gbẹ́ kan torí wọn ò kí ń sọ ọmọ kékeré mo mọ̀ pé wọ́n lè pa mí àmọ́ mo fẹ́ ṣe nǹkan tọ́wọ́ wọn á fi bọ́ ọmọ yìí wà lẹ́nu géètì ọkọ àti màtàtì mi wọ́n kí mi happy birthday to you happy birthday to you kìnìkan wọ́n kí mi wọ́n kọrin wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ ṣe ní tó pọ̀ fún o ẹ ṣe kíní kan tó pọ̀ fún o níbo ló fẹ́ lọ lẹ́nìí ṣé kó gbé ẹ jáde ṣé kó ṣe gbá làbókí tó wà nínú géètì bá wá ló bá ní somebody are there in the gate they ask for you somebody are there in the gate what's that me I dey for gate they look for you who's that ìyẹn àǹtí mi ló sọ bẹ́ẹ̀ ọba ní kí ló porúkọ rẹ̀ ló bá ní pé Tóbi lọ́ba ló porúkọ rẹ̀ Tóbi ẹjọ́ ọmọ bọ̀
àǹtí wa ní pé ṣé o invite wọn sí ìbáyìí ni mo ní ọ̀rẹ́ mi ni ó mọ bí ìbáyìí náà ọ̀rẹ́ mi ni bí wọ́n ṣe ó bí wá kí mi fún birthday mi wọ́n jọ máa jẹ́ kọ́rẹ́ wá sí ìbáyìí she's my friend she knows I'm pregnant ọ̀rẹ́ mi ni but aunty don't worry you are safe bá aunty ṣe mú ọwọ́ wọn ó di wà létí mi ìgbà tí gidi she knows you are pregnant ìwọ ọmọ ṣòwò kó tí múlẹ̀ etí mi tí wọ́n fọ́ báyìí ọkọ wọn kò ní why did you do that why did you slap her ó ní oh I can see both of you are now in love ó ní that is not what I'm asking you why did you slap her I do what I have to do kò sí problem torí pé mo ti gbẹ̀ láyè ni ló ṣe rò pé ó ní agbára nínú ilé mi but come babe ṣé tí mi ò bá tètè kúrò lẹ́gbẹ̀ẹ́ ó máa gbá mi létí fún gbogbo ohun tí wọ́n sọ yìí ìranù lọ́dọ̀ tèmi mo ti kúrò láàrin wọn mo ti bọ́ síta àbókí open the door ọ̀gá no say make I open the door I will shout now mo sọ fọ́ọ̀rẹ́ mi tó wà náà tóbi ó yá máa pariwo bẹ́ẹ̀ yẹn bí ọkọ sísá mi ṣe bọ́ síta ni pé open the door for our friend now bí yẹn ṣe wọlé nìyẹn kí ló ṣe ní kò sí nǹkankan tó lójú mi ti pọ́n owó márùn-ún àǹtí mi ló hàn létí mi ẹ mọ olóyún bó ṣe máa rí àwa wọlé ọba gbé kéèké wa ìbẹ́ẹ̀dẹ̀ tí mo ṣe gbà mo ń ké omi bẹ̀rẹ̀ lójú mi bọ̀ mi ò kéèké mo ké bíi olówó mo dé kẹ́kọ̀ọ́ mi posh díẹ̀ stitch mi ò kúrò ń bẹ́ẹ̀ composure mi wà pa bẹ́ẹ̀ ni mo wá ṣe bẹ́ẹ̀ lómi jẹ́ ń bọ́dẹ̀ lójú mi pòròpòrò àǹtí mi wọlé ọkọ àǹtí mi dúró yeah you are a friend kíní kan kí lórúkọ ẹ tóbi lọ́ba kí lórúkọ ẹ ọ̀rẹ́ Sandra Sandra àṣọwọ̀n ṣe Yorùbá ni why Sandra Yorùbá ni orúkọ ẹ nìyẹn ok o wẹ́n Sandra ò kì í ṣe orúkọ tribe kankan English name ni wọ́n sọ ọkọ sí mi pé ok wọ́n á pe ọmọ tó wà mí kó gbójú ìsọ̀ ó gbójú ìsọ̀ ṣe ògbẹ àwọn gé cake àwọn ọ̀rẹ́ mi snap pẹ̀lú mi ọkọ àti ìmọ̀ sọ wọn pé ẹ má snap pẹ̀lú ẹ pé ṣé olóyún máa ya fọ́tò ni mo ní kó má wọrí pé I am safe èmi àtọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi fóònù ẹ̀ jáde àjọ snap èmi náà fóònù mi jáde a snap a ṣe gbogbo ẹ̀ mo snap mo ṣe a snap a ṣe everything mo ní don't post it o tí má tóbi mọ́ ni kó tó post ẹ̀ and don't worry now I will not post it but this one ilé ìwọ̀n pọ̀ lóyún ilé tó bá wọn pọ̀ lóyún yẹn pé òun ni mo ní post ní sọ́wọ́n bí mo máa post ẹ̀ ṣe Sandra kìíní kan gbogbo àdúró síbẹ̀ ọkàn àti wọn pé kí nìkan tí mo fẹ́ torí mo padà wọlé èmi nǹkan tí mo ṣàlọ́ ṣe ọkọ nílé pé kí n change omi kí n tó bọ́ síta fún àwọn ọ̀rẹ́ mi padà torí mi ò lè sọ pé báyìí lára mi ṣe wá sí ọkàn tí bàbá mi pé kí ni mo fẹ́ tí mo lè fi forgive ìyàwó òun mo ní kó wá gbé wa jáde ó ní no problem wọ́n dẹ̀ wá wọ́n gbé mi àtàwọn ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ gbé wa jáde nígbà tí wọ́n gbé wa dé ibi tá à ń lọ wọ́n ra nǹkan fún mi wọ́n ra nǹkan fáwọn ọ̀rẹ́ mi inú àwọn ọ̀rẹ́ mi dùn bẹ́ẹ̀ sì nínú tèmi náà dùn àṣeré àṣe gbogbo ẹ̀ wọ́n ní let's go pé ṣé káwọn lọ drop àwọn ọ̀rẹ́ mi náà àyíbáwò kákọ́ lọ drop wọn náà mo ní kó wọn rẹ̀ pé kí wọ́n pe cab fún wọn cab máa gbọ́n lọ sí park nínú òkè káwọn gbọ́n lọ park àtẹ̀mí àtàwọn ọ̀rẹ́ mi wọ́n gbé wa lọ sí park àwọn ọ̀rẹ́ mi wọ́n mọ́tò wọ́n padà lọ sọ́nà school àwọn tiwantiwọn mo ní we talk later ó ní okay no problem mo ní àmà chat ó ní okay no problem ó dẹ̀ lọ so ibi tá a ti wá ń bọ̀ ló wá ní ìgbà ló bá àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ fóònù wo ló fi bá wọn sọ̀rọ̀ fóònù tó fi bá wọn sọ̀rọ̀ ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ fóònù mi náà ni of course òṣùgbà tí mi bá wọn sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ wọn nínú má wọrí mo ní ẹ má ní kí má wọrí ó surprise pé lẹ́yìn pé èèyàn àtìyàwó yín ẹ hack fún mi I can still make up remember I am a student ẹ̀yin ti kúrò ní school ẹ hack fún mi ẹ lè tètè máa ṣe ń bẹ̀ ẹ̀ ń rí very soon ẹ máa fi kámẹ́rà sínú yàrá mi tí mi ò tiẹ̀ ní mọ̀ there is one thing about you and your wife ni wípé ẹ̀yin èèyàn jẹ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin èèyàn jẹ mo ní ṣe pé ẹ mọ̀ màá ní nǹkan tẹ̀ ń ṣe ẹ mọ̀ but ẹ mọ̀ ẹ dẹ̀ ń ṣe mo ní ká ní pé ẹ mọ̀ ni
ẹ̀yin máa mọ̀ pé kẹtẹ́ ẹ̀ ń ṣe fún mi ò dáa ẹ̀yin áàkì nọ́mbà mi láti wò pé ta ni mò ń bá sọ̀rọ̀ ta la jọ ń sọ̀rọ̀ ta la jọ ń jẹun ta la jọ ń jókòó mo ní you guys are safe o mi ì bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà ni so direct call ni mo dẹ̀ call ẹ̀ wọ́n ní no even kò pín direct call àwọn máa mọ̀ mo ní nǹkan tí mo fi jù yín lọ́nà ni mo lò direct call ni mo lò ẹ má worry okay do you think if I want to remove those things tẹ àkà nọ́mbà mi lè remove ẹ̀ èmi náà wọ́n á sọ̀rọ̀ bí akọni torí wípé wọ́n ti ká mi wípé bí a mò ń lo fóònù mi àbẹ́nítẹ̀ bá ní are you sure you don't have another phone ṣé mo bọ́sì tàbí gbé mi jáde ṣé mo ra phone that is what is bad for me well no problem má bínú kan tí àwọn mi ṣe fún ẹ kí má bínú no problem mi bínú bọ́ ẹ sọ fún wọn kọ́ má gbà mí létí mọ́ ọjọ́ tó má gbà mí létí àtẹ̀mí àtọyún inú mi àtọmọ tí mo bí tẹ̀tẹ̀lẹ̀ wọ́n kàn máa bókù wá lẹ́yìn ni o mo dẹ̀ máa kọ lẹ́tà lẹ̀ mo dẹ̀ máa bá gbé everybody sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ háàkì fún mi ni ṣe ni kí n má báyọ̀ sọ̀rọ̀ ni má báyọ̀ sọ̀rọ̀ ẹ̀ kàn máa rí nǹkan tí mo sọ síbẹ̀ ni wọ́n ti ń pass boundary wọn o ọba ní kí n má bínú àti ṣeun ọba lọlé gbogbo tí mo ń ṣe ọkàn mi balẹ̀ pé ọ̀rẹ́ mi kọ́ ti mọ̀ ọmọ tí mo wà ọmọ kẹ́ mo wà ní oyún ọkàn mi balẹ̀ because àǹtí mi yẹn ó lè sọ pé kí wọ́n operate mi kọ́kọ́ gbọmọ jáde kí n kú dànù ó lè sọ bẹ́ẹ̀ ó yà wèrè gan ni ó fẹ́ bímọ ìwọ nìkan ní ẹ̀gẹ̀ ọ̀wá òkè ìwọ kan ní ilé ọmọ ẹ̀ ò lè gbọ́ ọmọ ṣebí tí ilé ọmọ bá lè gbọ́ ọmọ wọ́n lè mú ẹ̀gì tọ̀dọ̀ mi kán mú kíní tó ti ọkọ ẹ̀ kán àjẹ papọ̀ kó wọnú ẹ̀ àmọ́ rárá àǹtí ṣó bó ṣáà ń wò wọ́n mo wà nínú ilé pẹ̀lú wọn ọkọ ẹ̀ máa ń wá sí yàrá mi ó ń bá mi lájọṣepọ̀ ó wá àdójọ́ kan mo wá ronú pé ṣé báyìí mo ṣe fẹ́ máa bá lọ àǹtí ìtún wá gbá mi létí wọn ti ẹ̀rọ torí pé ọ̀rẹ́ mi wá kí mi mo wá sọ fún ọ̀rẹ́ mi pé nǹkan tó máa ṣe ni wípé kí n wọ́gbọ́n mo ṣe máa jáde kí n sá kúrò ń bẹ̀ bó ṣe bí wọ́n sẹ́ndì owó kan sí mi máa fowó yẹn maintain ara mi pé first born mi yẹ kí n filẹ̀ fún wọn tí n bá ti wà òkè máa lè wá bá wọn láti wá gba ọmọ mi lọ́wọ́ wọn pé òun ṣọ́ wípé ọkọ sísítà mi ló bá mi lájọṣepọ̀ ọ̀rẹ́ mi yẹn ti mọ gbọ̀rọ̀ yẹn ká tó búra o ó ti mọ everything so mo ṣàkúrò ń bẹ̀ mo wá sọ gbàtà tó ń búra gan mo ní àmà búra ó ní bó dangerous o ò lè sọ fẹ́ lómi mọ́ o so ó fún mi ní àǹfààní tó lóko mo sọ fún tẹ́tẹ̀lẹ́ fún ní àǹfààní àti máa sọ̀rọ̀ fún lọ àmọ́ ọjọ́ náà bá pa àbókí bó sábà bá àbókí yẹn sọ máa ń gbóúnjẹ fún máa ní àbókí please I wan go buy something for that side èmi open the door make I go bá ní òkè bá kọ lẹ́tà lẹ̀ ń bá jáde àti ṣe mo wọ mọ́tò mo ṣáàjáde mo lọ sódò ọ̀rẹ́ mi yẹn mo ṣe dé ẹ̀ báyìí ọ̀dọ̀ ẹ̀ ni mo dé sí torí ọ̀dọ̀ náà ni mo ń gbé tẹ́lẹ̀ kí n tó lọ tí ó sọ pé bẹ́ẹ̀ ọkọ̀ àti mi wọn bá mi láti ṣe kó tó pé kí n gba ilé mi ní school kí n tó wá tún wá drop out kí n tó wá lọ sílé ó bá ní iye ìbàyí pé ọmọ àwa mi wá ìbàyí o bó tó kọ́ ọmọ mi pé bíbà ni mo wà pé so ká gẹ́ẹ̀tì a room serve sí ìtòsí ibẹ̀ mo ní òkè àwa gẹ́ẹ̀tì a room serve sí ìtòsí ibẹ̀ bàtà gẹ́ẹ̀tì a room serve sí ìtòsí ibẹ̀ ibẹ̀ ni mo wá ń gbé wọ́n ti ń wá mi jọ́ kìíní fóònù tó jẹ́ fóònù wọn tá mo máa ń lò yẹn kíní kan mo ti họ́ ọ̀fẹ́ kí n tó dó ọ̀rẹ́ mi kan ilé wọn gangan náà ni mo ti họ́ ọ̀fẹ́ torí mo mọ̀ wípé wọ́n máa track ẹ̀ so mo ọ̀fẹ́ mo yọ battery mo ṣe everything mo kó sínú báàgì gbà tí mo débẹ̀ mo ní mo ti họ́ ọ̀fẹ́ pé wọn lè rí ibi tó bá wọ̀ lé wọn ibi tó bá wọ̀ mọ̀ pé ibi tí wọ́n ti rí last náà tí wọ́n máa wà mo ní òkè mo wá wọlé àǹtí ṣeun wọn ò kí mo ti ń gbé ìgbé ayé life mi lọ mi ní boyfriend mo lẹ́ni tí mo kò fẹ́ punish wọn ni àmọ́ tí n bá ti dúró báyìí ọkàn mi ò dúró ọ̀dọ̀ ọkọ ọ̀gá mi lọ́kàn mi wà ọkọ àǹtí mi lọ́kàn mi wà tí n bá ṣe báyìí
mi ò dúró ọ̀dọ̀ wọn lọ́kàn mi wà tí n bá yí sẹ́gbẹ̀ báyìí mi ò dúró ọ̀dọ̀ wọn lọ́kàn mi wà mo sọ fún ọ̀rẹ́ mi pé ọkọ sísítà mi á ti máa wá mi o mo ní mi dẹ̀ fẹ́ kí ó fèsì nǹkan tí sísítà mi ń fèsì mo nítorí pé ọkọ wọn yẹn ó dá